These guys you're seeing are my siblings, right? Mọ̀lẹ́bí ni wá, torí ẹ̀dùn ni wọ́n, ẹ̀dùn sì lèmi náà. Àbí bóun ni ó ṣe rí ìyá mi. Bẹ́ẹ̀ ni. Àwọn náà rèé o. Àwa náà rèé. Ìyá Ibeji rèé. Ọmọ kan ló gbé. Okay, ó pọ̀ nǹkan sẹ́yìn. Ó pọ̀ nǹkan sẹ́yìn, ó gbé kan sí. Wàjí, this is ìyá Ibeji. This is my mother. Èmi lélẹ̀. Èmi lélẹ̀ ìsìn. Tọ́pẹ́ lélẹ̀ lẹ́yìn rẹ̀ yìí. Tọ́pẹ́, see you. Na me be this. Wow. Ṣé mo lè tí bá ń gbé mo fẹ́ bọ ìbejì nísìnyí mo lè wá sí bàbá bọ ìbejì? Àwọn tí ó bọ ìbejì ló fún ló láṣọ. Ẹ lè wá bí ẹ lè bọ. Bẹ́ẹ̀ ni ẹ lè ṣe tó bá jẹ́ tó ní ìbejì ńlé àbí gbogbo bẹ́ẹ̀ bá ṣe. Àbẹ́ni tó bá fẹ́ ìbejì. Àwọn èèyàn ń tọrọ ìbejì dáadáa. Fún mi ní ìbejì o. Ìbejì lẹ́ẹ̀mẹ́ta.